Comment ça? Gona. Qui a la You connect qui c'est you dey go and see you want me pretend for jaro e mo go no go anywhere. The guy connect the thing disappear. It's okay. It's okay. I'm up free. On est free. Oui, on est free.
I just like bon. I just like more. Honorable to Jay Bayo. Akuma. Angela, you guys can. He's not taking those boys. That was he's not taking those boys. Yes, sir. I will be
ni pé àwọn ọmọ àwọn látọ̀ka òjá ní wọ́n bọ̀ rí mílíọ̀nù náírà láti ṣe o. Don't start mother. What is starting? Kọ́kọ́ rọ́ṣọ̀ ẹ̀dá. Rọ́ṣọ̀ ẹ̀dá. Ó wà sálẹ̀ kọ́ máa gbá kọ́ rọ́ṣọ̀ ìwà mẹ́yẹ. Hello. Hello. Ah, mọ́mí, ẹ ṣe pọ̀ mọ́. Ẹ ṣe pọ̀ mọ́. Ẹ ṣe pọ̀ mọ́. Ẹ má bínú àmì òkú fóònù. Ẹ má bínú. Hallelujah.
kámẹ́rà ìfọ̀kànlẹ̀ máa ṣe mẹ́jẹ fún aláyé sà ẹ̀ lè kábà ibi tí ìsàlá ẹ̀yẹ kan kọjá. Ako. Let's move back. Let's move back.
Kílárí Gbọ́ TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.